wọ́n ní adájọ́ má ṣe é á sọ̀rọ̀ mọ́yẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ó yẹ ká wárí o. ìgbà tí mo rohun tó jọ mí lójú nípa àrìn àjò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ọlọ́lá jùlọ ẹnjìníà Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé pé wọ́n ní wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ ilé ìwòsàn ìgbàlódé tí a mọ̀ sí teaching hospital sílùú Ọ̀yọ́ lábala ibi tí wọ́n ti ṣe kan tẹ́lẹ̀ tí ò lórí tí ò nídìí. mo bá gbé jáde fáráyé gbọ́, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń kọ sínú abala àríwísí pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò sí ntọ́jọ́ o, àwọn débẹ̀ àwọn ò rí jàsá nǹkankan, wípé tó bá tiẹ̀ wá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ á jẹ́ pé polongo òbò lásán ni. mo ní ṣé gómìnà fẹ́ tún lọ ṣe gómìnà lẹ́ẹ̀kẹta ni àbí láì tí ì jẹ́ pé wọ́n ti ẹ̀sùn mákòókò yìí rárá. ó níyànjú tí gómìnà náà ń gbà sípínlẹ̀ Ọ̀yọ́. ẹ wò ó, bọ́mọ ẹni bá dáa káwé o, àkókò ní fi ṣáyà. èmi bá wò pé bàbá ta ó yẹ ká tọ́, torí tá a bá tọ́ irú rẹ̀ ní dẹrùn onídìí o. bí mo ṣe gbé ọkọ̀ nù ó dìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà. èmi àtàwọn ọkọ mi àwa la rí tá à ń lọ o. ibi tí mò ń sọnù o, ohun tí wọ́n kọ́ bẹ̀ tẹ́lẹ̀ nìyẹn, tí wọ́n ń pè ní teaching hospital, tí wọ́n fi rú wa lójú, tí wọ́n ṣe ṣàgbẹ̀ lójú yẹ̀rán, tí ò sí nǹkan kan bẹ̀. gbogbo inú rẹ̀ ládé o. bá a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nù, èmi àtàwọn ọkọ mi, ìyáàfin Táwà Ọ̀jọ̀gbọ́n Golden Face òun lẹ rí lẹ́gbẹ̀ẹ́ mi ń o, àjọgbéra wá láti ìlú Èkó ni. ìyáàfin Barakat Ahmad àwọn pàdé wa lọ́jà Òwòde. àwọn náà lájọ kọ́ wọ̀rin. bá a ṣe débẹ̀ àwọn èèyàn ń pọ́n wálé, wọ́n ń kí wa, wọ́n ń yẹ́ wọ sí. àwọn tí wọ́n dúró síbẹ̀ àwọn náà ní alámòjútó. abáríbì kan tí wọ́n ń wú igi, mo gòkè síbẹ̀. bí mo ṣe fẹ́ gùn, ẹ̀rù tiẹ̀ ń bà mí, torí pé igi táwọn wí yìí bóyá igi àràbà ni bóyá bí igi ìrókò ni mi ò lè sọ o. mo fẹ́ ṣubú tán bẹ́ẹ̀ ń o, orí ìyá mi lọ yọ mí o. mo rí i pé katakata ti wá bẹ̀, tractor ti wá bẹ̀, ó ti bẹ̀rẹ̀ sí ní hú àwọn igi ní ńláńlá, àwọn igi tó ṣe pé bóyá ni àwọn ìbọra gan ò ti mọ́ gbénu rẹ̀. èèyàn gbọ́dọ̀ gbọ́ pé nù gbòòrò Ọ̀yọ́ onírúgbó báyìí wà. bá a ṣe kò mọ́nu o, àwa bẹ̀rẹ̀ sí ní bi àwọn èèyàn pé ṣé lótìtọ́ àti lódodo ìgbà wo ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ níbí. wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ láti àná, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní hú igi. mo ní ó di dandan ká mójú tiwa náà tó, àti pé a fẹ́ wò ó ipò wo ni ilé ìwòsàn yìí wà. torí ìgbà tá a gbé jáde ní nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé irọ́ ni, state hospital ló wà ńbẹ̀. mo ní ṣé bẹ́ẹ̀ ní ṣá. ó dà ṣe lẹ́yìn igi tí wọ́n wá ń wò yìí ṣé kò síbì kankan tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni. àbá ṣe tún tẹ̀síwájú nù o, èmi àtàwọn ọkọ mi pé òní lòní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. nígbà tá a tún rìn síwájú, àwa débì kan, a rí i pé wọ́n ti ń tú àwọn páànù bẹ̀, a rí i pé wọ́n ti ń tú kalẹ̀. àwọn arábẹ̀ náà wọ́n tún pàdé wa, àwọn náà yọ̀ mọ́ wa. gbogbo èròjà tẹ́ rí ńlẹ̀ yìí, àwọn èròjà tí wọ́n fi kọ́ ilé ọ̀hún lábùjẹ́ ń jẹku ní o. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ẹ̀. mo bá ń wọlé lọ bí ọlá Ọlọ́run. mo ní ṣé pé ilẹ̀ tó tó báyìí ó bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin láti fi kọ́ ohun mèremère. mo bá tún dúpẹ́ mọ̀ nǹkan sáárá síjọba Olúṣèyí Abíọ́dún Mákindé. mo wá wò ó pé bílíọ̀nù mélòó ni wọ́n run dàbí tí kì í ṣòwò kékeré. irú project báyìí só yẹ kó jẹ́ abandon project. a mà dúpẹ́ lọ́wọ́ ìjọba Mákindé o, pẹ̀lú ìrìn àjò àti ìrònú tí wọ́n rò, tí wọ́n fi wò pé káwọn ṣe nǹkan yìí. bá a ṣe tún rìn díẹ̀ lábá tún rí igi kan, wọ́n ní ṣé inú àhín náà ni àwọn abala kan nìyí o, tí wọ́n ti wó kalẹ̀ níbi iṣẹ́ wọn tí wọ́n ti ń ṣe ní ṣísẹ̀ntẹ̀lé. bẹ́ẹ̀ ni à ń rí àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ alámòjútó Honorable Harusad, a rí gbogbo àwọn ọmọọṣẹ́ wọn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí alámòjútó. àwọn náà ń lọ wọ́n ń bọ̀. ibi tí mo kọjú sí mu, ibẹ̀ ni wọ́n ń pè ní cemetery. wọ́n níbẹ̀ ni ààyè ìgbókùsí tí wọ́n kọ́ nígbà náà. wọ́n ní wọ́n ó ṣe tí ó láàyè jù báyìí lọ, tí wọ́n ó sì kó irinṣẹ́ ńláńlá bẹ̀ tó jọjú. wọ́n ṣe àwọn ètò mọ́lẹ̀gbàgbé, wọ́n ó ṣe síbẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní kò rí bẹ́ẹ̀, tẹ́ ẹ ní kò lè rí bẹ́ẹ̀, tẹ́ ẹ ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀, sẹ́ẹ̀rì bó ti rí bẹ́ẹ̀ bọ̀ o. ẹni bá ti rí oyún inú Fúlàní ó ti mọ̀ pé dandan
funfun ní òfìbí o ṣùgbọ́n kó mọ̀ bá àdáríyànjiyàn lábala àríwísí òun ló mú mi tẹkọ̀ létí o tí mo wò pé tá a bá ta ó yẹ ká tọ́ ẹ rí ọkùnrin mẹ́ta lèmi náà o mo gòkè tì àmọ́ mo gùn lọ́la tipátipá àlùbáríkà túláàsì torí mo fẹ́ mọ tí ń dún nínú rédíò mo kí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ èmi náà bá tiẹ̀ fẹ́ ṣe bí ọmọ jẹ sí mo bá kọwọ́ bàpò mo bá ka owó ọ̀hún fàràfàrà mo bá ná sí wọn wọ́n ní kò sí ń tọ́jọ́ o àwọn ò gba owó kankan o torí pé gbogbo ètò tọ́tọ́ yẹ ìníjọba ti ṣe fáwọn o mo ní èyí kì í ṣe owó àbẹ̀tẹ́lẹ̀ nígbà tí kì í ṣe iléeṣẹ́ bàbá mi wọ́n ní rárá o àwọn ò gbà o àwọn kì í gba owó àbẹ̀tẹ́lẹ̀ inú mi dùn orí mi wú kódà ara mi yá gágágá mo bá tún gbójú sókè mo bá rí tractor kan tó ń ṣiṣẹ́ lọ́ọ̀kan mo bá sọ fún ìyáàfin Táwà Ọ̀jọ̀gbọ́n mo ló di dandan kájọ débẹ̀ o gbogbo ibi tí ẹ rí tí mò ń rìn yìí inú gbójìgójìgó ni ṣùgbọ́n àwọn tractor yẹn wọ́n ti clear gbogbo ibẹ̀ yẹn wọ́n ṣiṣẹ́ gan o iṣẹ́ ti lọ gan o lọ́yọ̀ọ́ Aláàfin inú mi dùn orí mi wú àhàhà gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ìṣàkóso ẹnjìnìà Bíọ́dún Olúṣèyí Mákindé bọ́mọ ẹni bá dáa káwí a ò ní fi ṣàyà o orí mi wú inú mi dùn torí pé tí gbogbo wa bá mọ iye tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ká gbégbá ọpẹ́ o ẹ wo mo bá tractor yìí lórí iṣẹ́ ni o tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní kíkankíkan tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lákọlákọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láì tiẹ̀ ṣèmẹ́lẹ́ láì tiẹ̀ wẹ̀yìn wò gbogbo àyíká tó yí ilé ìwòsàn yípo náà ni wọ́n ti clear rẹ̀ a sì rí àwọn alámòjútó ń bẹ̀ lórúkọ Honourable Saheed Adéyẹmí Àròsàyé tí gbogbo èèyàn mọ̀ sí Arosad in fact inú mi dùn gan ìgbà tí mo débẹ̀ èmi gan kí ajé kú kalẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣe yìí tán kò ní sóyè kò ní rẹ̀yìn o a ti rìn gan o ó ti rẹ̀ wá ẹ sì mọ̀ páwẹ́ wà ṣùgbọ́n tó kí la wá fẹ́ ṣe ọ̀lẹ báyìí náà ní gbìjàlú o ṣùgbọ́n tó ọmọ onílùú ni wà a ní fẹ́ kó tú a ní fẹ́ kó bàjẹ́ o mo kàn fẹ́ fi mú dá yín lójú ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní wọn ò ṣe nǹkan kan bẹ̀ wọn ò ní kan ṣe ń bẹ̀ wọn ò lè ṣe nǹkan kan ẹ̀jẹ̀ àsinmi ọ̀tẹ̀ o ẹ̀jẹ̀ àsinmi ẹ̀gan o iṣẹ́ ti lọ o kódà mi ò ṣaláìmọ́ tiẹ̀ lu Honourable Saheed mi ṣaláìmọ́ lu wọn lọ́gọ ẹnu pàápàá jùlọ iléeṣẹ́ tí wọ́n gbé iṣẹ́ náà fún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé wọn fọmọlúàbí kún o àwọn ibi tó kù rèé o tí wọ́n àti clear tẹ́ rí pé igbó wà ń bẹ̀ mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà tàbí kó tiẹ̀ jẹ́ pé àkókò tá a kúrò ń bẹ̀ ìkan lára àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Honourable Saheed Arosad àwọn ni wọ́n mú wa káàkiri tí wọ́n ń ṣe àlàyé fún wa pé ní tí ó wà ń bírè bá a ṣe fẹ́ ṣe bírè bẹ́ẹ̀ ẹnjìníà ó ṣe bírè bí ààyè ó ṣe ríre inú wa dùn gan lórúkọ mi àti gbogbo ẹbí mi àti gbogbo Ọ̀yọ́ lápapọ̀.